Wáyọ̀ máa náà lọ ṣọ́ọ̀ṣì. Pásọ̀ ló lé wa. Ọ̀fìn ló kọ́ jù. Wọ́n tún dé ìbẹ̀rẹ̀ lẹ́yìn sí ọmọ líle àfà. Kí ló ń ṣe lè? Bros, ẹ má bínú. Ta ló béèrè? Ẹ ra sà. Ẹ jọ̀ọ́ mò ń bọ̀ láti ojú ẹlẹ́gbà ni. So wọ́n jí wallet mi ni. So kò sí change lápò mi. Gbójú 500 naira jẹ fún mi. Wọ́n jí wallet wọ̀ báyìí. Tó yìí. Ẹ̀yin náà ẹ máa rí. Apá abo lọ ti jí. Ṣóun sùn ní máa sọ̀rọ̀ tó kí ọmọ rò. Wá ẹ má bínú, mi ò mọ bó ṣe jábọ́ lápò mi. Máa parọ́ mọ́ àwọn ọmọ olè pé wọ́n jí fóònù lọ́wọ́ ẹ̀. Rárá sà. Ní o parọ́ mọ́ wa ní gbàgbà fún lọ́wọ́ wa gba wallet. Ó yá wá tún bí wò. Ṣe má bínú. Bú àwọ̀ yẹ̀wò. Gbójú 500 naira fún mi. Bójú 500 ibi ìjọ charity o máa bì. No, èmi ní sùúrù tó fún. Mo gentle. Máa bọ̀ wọ́n náà ṣọwọ́ Máa bẹ́ mi bẹ́ẹ̀. ẹ ṣe gùn. Bójú méjì kò mú Máa bẹ́ mi ẹ ṣe gùn. Bros. tó bá ń gbọ́ wọ́n ní kì í fi igbó lẹ̀ igbó fẹ́ fi mí lẹ̀. Yà kọ́kọ́ mọ̀ mi yìí. Omi Ẹ yìí. máa mú lọ. Tí kò bá fi ilẹ̀ máa mú lọ sà. ṣóòṣì wá ní báyìí kó gbà kọ́nà ẹ̀kọ́ náà ṣe pé Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀. ṣé o gbọ́dọ̀ nu báíbù ni ó ní owó èmi ò ní bọ̀kọ́ tèmi ní màá kó ẹ̀ gbà. Ó wá rí ìdí ọ̀tọ̀ fún ọmọ líle bá. Ṣé nǹkan tẹ́ ń try láti sọ ni pé ẹ lówó tẹ́ fẹ́ fún mi? Ṣé pépà náà fi lọ rẹ ilé ọba ti zone làwa wà ṣèbí mo ṣá ilé ilé yín gbàdá mi kò ṣe pẹ́ jọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò kí n kọ́ báyìí ẹ̀jẹ̀ màá lọ ṣègùn. Padà sọ́hun kó lọ bá wọn gbàgbọ́ tó ń sọ pé lọ́hùn yẹn bọ̀bọ̀. No, na me fuck up. God have mercy upon us.